Hello? Don't be more pẹ̀lú ẹ̀. Irọ́ ni o. Kí ló ń tó má pariwo lọ? 60 doors mi ti jábọ́. Dọ́wúrò bá ṣe é gé. Dọ́wúrò bá ṣe é gé. Mo sùn ní lálẹ́ yìí. Aláwọ̀ náà. Inú lọ́lọ́ ni máa sọ yẹn ni. Olórí ìrẹ́dà àwa rẹ̀ o. Ọlọ́dún ló wọ̀ ká máa bẹ́ẹ̀ mi níbẹ̀. You know what? For hearing that song. Ẹ má sọ sẹ́, alẹ́ ìgbésẹ̀, ilé ajì, mo fẹ́ mú jẹ̀dí. Mo fẹ́ mú jẹ̀dí. Jẹ́ kí pé yàtọ̀. Ẹni kan fún mi ní jẹ̀dí. Kọ́tù káwọn ọkọ̀ Ẹ̀gbọ́n kan fún mi ní jẹ̀dí. Ẹni tí tó bá wà ní kọ́ máa kó owó tí mo olórí lé. ìrẹ́dà àwa rẹ̀ o. Ọmọ kan tí wọ́n ṣe fún ẹ ní pé ṣé international passport ẹ̀ ṣó yìí wà valid? Ó sì ní like iye ẹ̀ṣà. Okay. My like kémi àti ẹ̀ka jọ ṣe lọ sí Dubai to the next month. Dubai? Yeah, Dubai. Má ṣe shopping. Definitely. Really? Definitely. So she that. Wait, much like a lot of shopping. Everything for you. Dubai. Everything. Wow. Wow. Hello. Mr. Tasty Girls. Hello. Ẹ jọ̀ọ́ láti bo. Láti bo wa. Báwo lẹ ṣe wọ ní ara mi? My door was locked. Well, maybe. Àwọn ẹ̀bùrà náà. Ṣọ́ṣílẹ̀kùn. Àbí? Gòkè ẹ má bínú. Kí ni nǹkan tí mo lè ṣe fún jẹun? Kí ni eré ìtẹ̀jẹ́ kó gba wàdà wá bá mi lé? Ẹ padà. Fine boy. Àwọn ilé On your ìwòsàn news. Ọgbọ́n yóò ṣeré. Kí ni mo ṣe fún yẹn jọ? Kí ni mo ṣe? Mi ò ń ṣe kọ́ọ̀tù. Fresh boy. Obìnrin. Pictures. To win. Pejade. Up else. Sisi ṣe what? Èmi $60 níbo ni mo ti fẹ́ rí? Mi ọjọ́ wo mo ti fojú kan dọ́là gbẹ̀yìn kò sọ̀rọ̀ 3 years. Bọ̀bọ̀, Dubai like Dubai tá à ń sọ sí Dubai yẹn kọ́. Dubai ẹ̀wọ̀ Tata ni kí ni? Jesus. Ó tú síbẹ̀ àbí kò tú síbẹ̀? Ṣé ẹ̀yin girls, ọ̀tọ̀ ní pé mi mọ̀. Eléyìí mo mọ̀ like ó débẹ̀, ó tún wá dà síbẹ̀ big time ni o. Mi ò lọ. Fine boy. Sọ́wọ́ mi! Fẹ́ pàjá ẹ̀. Ó fẹ́ sọ fún mi pé kò sí òkùnkàn nínú. Ẹ̀jọ̀ ọ̀pọ̀ta ẹ̀ máa ti fẹ́. Ríṣọ́ọ̀tì. Máa pa